àlàyé pàtàkì tí alága àjọ Nafdac tó ṣe yìí òun ló tan ìmọ́lẹ̀ sí ìròyìn tó káàkiri lórí ayélujára wípé Indomie jíjẹ ó ń fa àìsàn jẹjẹrẹ sí àgọ́ ọmọnìyàn. Èyí ni ọ̀rọ̀ tí alága àjọ Nafdac ní orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa Indomie jíjẹ fún gbogbo àwọn tí wọ́n ń jẹ Indomie ọ̀hún. Ṣáájú ni ìròyìn kan ti jáde wípé àjọ Nafdac ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi òfin de jíjẹ Indomie àti kíkó Indomie wọlé. Alága àjọ náà ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn lónìí ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn fi òfin de kíkó Indomie láti orílẹ̀-èdè ibòmíràn wọ orílẹ̀-èdè Nàìjíríà òun nìkan ni àwọn fòfin de. Adarí àjọ náà ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Christiana Adéyẹyè ó sọ fún àwọn akọ̀ròyìn wípé Indomie tí wọ́n ń pèlò rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kò léwu fún jíjẹ, aráàlú sì lè tẹ̀síwájú láti máa jẹ ẹ́. Àmọ́ ṣá o, eléyìí tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèèrè làwọn fagilé làwọn sì fòfin dè wípé kò gbọdọ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà fún títà tàbí rírà mọ́. Àlàyé yìí wáyé lẹ́yìn tí àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí ní ké sí Nafdac wípé kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìròyìn wípé ẹ̀dà Indomie kan tó ń fa àìsàn jẹjẹrẹ sí àwọn ènìyàn ó ti wọ̀lú. Ọ̀jọ̀gbọ́n Adéyẹyè ní àwọn kò ṣẹ̀ṣẹ̀ gbé òfin yìí kalẹ̀, ní pàápàá èyí tó ní í ṣe pẹ̀lú oúnjẹ àti omi tó ń wọ ẹnu ènìyàn. Àlàyé pàtàkì tí alága àjọ Nafdac tó ṣe yìí òun ló tan ìmọ́lẹ̀ sí ìròyìn tó káàkiri lórí ayélujára wípé Indomie jíjẹ ó ń fa àìsàn jẹjẹrẹ sí àgọ́ ọmọnìyàn. Adéyẹyè ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ti buwọ́ lu ìpèlò Indomie ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí sì wà ní ìbámu pẹ̀lú òfin. A gbé ìgbésẹ̀ yìí ká bàa lè mójútó ìpèlò noodles èyí tí wọ́n ń pèsè ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ bá dé ojú òpó iléeṣẹ́ custom ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ó rí wípé wọn kò fààyè gba gbígbé oúnjẹ Indomie noodles wọ orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè. Ọ̀gá Nafdac tẹ̀síwájú pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní káàkiri báyìí láti ṣe àyẹ̀wò lórí ẹ̀dà noodles mìíràn tó wà lóde kí wọ́n bá lè mọ àwọn tí wọ́n gbé wọlé lọ́nà ẹ̀bùrú. Kì í ṣe Indomie nìkan ni à ń ṣàyẹ̀wò rẹ̀ bí kò ṣe gbogbo nǹkan tí wọ́n ń pèlò ní ilẹ̀ òkèèrè àti èyí tí wọ́n ń pèlò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ń sọ báyìí wípé gbogbo ẹni tó bá fẹ́ jẹ Indomie kó rí dájú wípé èyí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ni òun rà lòun sì ṣe fún àwọn ọmọ òun.